wọ́n mọ̀ tẹ ojú Aláàfin Ọ̀yọ́ mọ́lẹ̀ o pẹ̀lú nǹkan tí mo gbọ́ nínú tí ẹni ìbá mi sọ pẹ̀lú àlàyé tí wọ́n ṣe fún mi ẹ̀yin olóṣèlú wa ẹ kúlé gbogbo aráalé o ẹ̀ẹ́dẹ̀ ọdún bí àjíǹde ara ọmọ jẹ́ gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ gbogbo àtàjọmọ Yorùbá pé wọ́n ní bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọba Adéyẹmí Lámídì ikú bàbá yèyé tó gbéṣẹ̀ àwọn ni wọ́n gba adé ìlẹ̀kẹ̀ fún Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn ti Ìbàdàn. àti rí dáhùn lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àmọ́ ọmọ ṣe o Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọ ẹni bá jalè ó ṣe làáwí bọ́rọ̀ ẹni bá jalè ó ṣe làáwí wọ́n mọ̀ tẹ ojú Aláàfin Ọ̀yọ́ mọ́lẹ̀ o pẹ̀lú nǹkan tí mo gbọ́ nínú tí ẹni ìbá mi sọ pẹ̀lú àlàyé tí wọ́n ṣe fún mi ẹ̀yin ìjọba wa ẹ dákun ẹ gbàgbára fẹ́ni ó lágbára tí ì bá ṣe bí ìlú ṣe rí ẹ wò ó ọ̀rọ̀ nǹkan kì í ẹsẹ̀ ràgó ẹ wá gbọ́n tí bàbá mi ò wí kí n tó máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìgbìn ẹ wá nǹkan fìdílé ọ̀rọ̀ náà yóò fẹ́ tó bí ìṣẹ́jú káàdì méjì ẹ má bá mi ká lọ. ilẹ̀ Yorùbá ṣe rí tán bá ní Awólẹ̀ kan gbé Yorùbá ṣépè ó gbé ṣépè lóòótọ́ èpè yẹn ò délé tán lórí wọn yes sẹ́ni gbogbo ayé ìyá ìsọmọ kékeré àwọn tí wọ́n bá bí ní 1990 tàbí 2000 yes late 80 1990 early 90 and late 90s àwọn ni ó lè máa parọ́ fún tí àwọn yẹn lè gọ́ tẹ bá dẹ̀ ṣàkíyèsí gbogbo àwọn tó ń bọ́ sórí social media nísìnyí àwọn late 80 and early 1990 náà bí wọn ọ̀pọ̀ ọ̀rọ̀ ni ò sójú wọn ọ̀pọ̀ ìtàn ni wọ́n mọ̀ ibi tó lè dé àwọn tó yẹ kí wọ́n sọ fún wọn wọ́n ti kú tán àwọn tó yẹ kí wọ́n sọ̀tàn fún wọn wọ́n ti kú n tó ń dá gbogbo wàhálà ilẹ̀ nìyẹn gbogbo àwọn tó wá ń kọ ìtàn irọ́ náà ń kọ kalẹ̀ àkọ́kọ́ níbẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ gbé ìtàn yẹn nípa ìtàn ilẹ̀ Yorùbá a gbọ́ tó bá tiẹ̀ jó òótọ́ náà ni ọ̀rọ̀ Ọ̀kànbí ó bí Odùduwà ó bí ọmọ méje nínú ara àwọn ọmọ méje yẹn ńlá Aláàfin wa definitely Aláàfin tá à ń sọ yìí ọ̀kan nínú ìpìlẹ̀ grassroots Yorùbá ńlá Aláàfin jẹ́ tó dẹ̀ ní solid ìtàn kò sọ́ba ńbàdàn kò dẹ̀ sẹ́ni tó jọmọ Ìbàdàn kábíyèsí Olódùmarè kò sẹ́ni tó jọmọ Ìbàdàn àwọn tí wọ́n fẹ́ lè rí traces wọn pé wọ́n jẹ́ Ìbàdàn wọ́n ti pa agboolé wọn run wọ́n ti paran wọn run nílùú Ìbàdàn kò sí traces wọn mọ́ yes kódà ga agboolé wọn yẹn sì bẹ́ẹ̀nbẹ́ mo lè tọ́ka bẹ̀ but mi ní sọ fún yín sìn but wọ́n ṣe kíni wọ́n ti parun nítorí pé gbogbo àwọn tí wọ́n pera wọn lẹ́yìn Ìbàdàn pátápátá jagunjagun Ọ̀yọ́ ni wọ́n jagunjagun Ọ̀yọ́ ò ní wọ́n kì í ṣe páńpé àní jagunjagun Ọ̀yọ́ ò ní wọ́n ṣẹ́ẹ̀dẹ̀ rí èmi ní ibi tó le dé ọ̀pọ̀lọpọ̀ wọn ó dẹ̀ nílùú tí wọ́n ti wá irú àlè Ìwó nísìnyí Ìwó ló ti wá yes gbogbo wọn yẹn ó ní ibi tí wọ́n ti wá ó náwọn ìlú tó ṣe pàtàkì tí wọ́n ti wá bẹ́ẹ̀ mo sọ fún yín bàbá ṣé mo sọ yín òṣèlú ló dé wọn ládé ló dé ẹni ọba Ìbàdàn ládé baálẹ̀ náà ń jẹ òṣèlú ló dé wọn ládé ó dẹ̀ ní yí ẹ̀ tó ṣèlú fi dé wọn ládé ọba Ọ̀yọ́ Lámídì Adéyẹmí ló fa adé yẹn sórí wọn kábíyèsí tó bá Olódùmarè dẹ̀ ní tí wọ́n bá dé kán tó ń jábẹ̀ ẹ̀bi wọn kọ́ that is one. Secondly, where we are talking about Ògbómọ̀ṣọ́ nínú tàn káti ẹ̀ sọ pé wọ́n ṣe kí ni Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ gan-an ṣé kò yẹ ká lọ bí kò yẹ káti ẹ̀ lọ wò tán yẹn ìdá òótọ́ ni òótọ́ kọ́ ó yẹ ká lọ wò tán yẹn Ṣọ̀ún tòní sóun gangan lọ́ba àlú yẹn ni òun gan kọ́ lọ́ba àlú yẹn náà nínú fíìmù tá a wò gan àti nínú tàn ṣé bó dáràn tàbí wọ́n ra ọ̀ràn mọ́ lọ́rùn ló ṣe kí ni ok kò sí wàhálà ń gbà yẹn ẹja filẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn àkúfú fẹ́ patẹ́lẹ̀ náà ni ok ẹjẹ́ ó lọ kojú ẹ̀ tó yẹn bá dẹ̀ pa àfẹ́ patẹ́lẹ̀ ni tó bá dẹ̀ jagun ẹ̀ tó jáyé àfẹ́ patẹ́lẹ̀ náà ni
ó dẹ̀ já ó jáyè ó wà fortunate ni Sàlàdé ni wọ́n ibi tí wàhálà wà ní o ẹ ti understand now tàbá wá ní pé ká wá wo ìlú Ògbómọ̀ṣọ́ yẹn ẹ̀yin ẹ lọ wo politics yẹn náà politics yẹn náà dá wàhálà lẹ̀ láàrin Awólọ́wọ̀ àtàkíntọ́lá Awólọ́wọ̀ from Ìjẹ̀bú Akíntọ́lá from Ògbómọ̀ṣọ́ àwọn Ìbàdàn ló dá fìtínà lẹ̀ láàrin wọn bẹ́ẹ̀ mo sọ fún yín àwọn Ìbàdàn ló dá fìtínà lẹ̀ láàrin wọn nítorí pé Awólọ́wọ̀ ọmọ Ìbàdàn níyàwó ẹ̀ yes àwọn Ìbàdàn ló dá wàhálà lẹ̀ láàrin wọn tẹ́ ẹ bá dẹ́ rí gbogbo nǹkan pátá yányán lọ́yọ̀ state yẹn Ìbàdàn ló máa ń dá fìtínà lẹ̀ wọ́n dẹ̀ lójú kòkòrò gbogbo ọba kan nílẹ̀ Yorùbá tó bá fẹ́ máa gbọ́ Aláàfin lẹ́nu kódà gan kó jọ ọmọ ọdún mẹ́jọ láláàfin yóò padà ṣe kí ni yóò padà parí láti ní àìgbọ́ ìtàn àìmọ̀ ìtàn ìgbà tán bí àwọn ọmọ mi nílẹ̀ Yorùbá ó ń ṣàkóbá fún wa nílẹ̀ Yorùbá and then gbogbo wọn they are not ready láti kàwé mọ́ wọn ready láti ka ìtàn mọ́ wọn because of it wọ́n gbé ìtàn kíni wọ́n gbé ìtàn history wọ́n kà kúrò nílẹ̀ ní primary school and secondary school ẹ wá burú tó ń ṣe wá nílẹ̀ Yorùbá o wọ́n sọ yọ àìmọ̀tàn ló ń jẹ́ káwọn èèyàn máa ṣe ní yọ̀bọ̀yọ̀bọ̀ ta ló tó bẹ́ẹ̀ láti gbóná wojú Lámídì Adéyẹmí kọ́lọ́n kó bá wa fọ̀run kẹ́ bàbá yẹn lọ́yọ̀ state ìfù gan ọba Ifẹ̀ ó bá fa ọba Ifẹ̀ ẹ̀yà ànábì jẹ́ta ni ó bá fa tó di kọ́ wọ́n jọ fa tí bàbá yẹn fi kú ni kí ni nǹkan tẹ́ fẹ́ máa sọ wọ́n bá wọ ọba aládé tó yanrantí tó strong Lámídì Adéyẹmí is the first gba tó ti lọ yìí ta ló tún kù bàbá bó ṣe jẹ́ nìyí ọlọ́wọ́ sànù àwọn èèyàn ò mọ̀ tán ìwé dẹ̀ wálẹ̀ tó yẹ kí wọ́n kà wọn àtúrẹ́dẹ̀ àti kà content creator ni wọ́n ń ṣe kiri àwọn ni ó sì bọ́ sórí social media tí wọ́n máa já palẹ̀ ẹnu olódo làwọn èèyàn wà nílẹ̀ yìí. orúkọ o kí ló dé èmi l'Aláàfin Ọ̀yọ́ ṣe gan pàtó tó le tó báyìí tí ì bá ṣe pé àwọn òṣèlú wa tí wọ́n dá nǹkan lẹ̀ tí a ń jẹ́ kí títí ń jẹ́ àwọn ọba tó yẹ pé tí wọn ò tó nǹkan kan níwájú Aláàfin wọ́n á máa yín apá agbádá báyìí wọ́n máa ṣe báyìí wọ́n máa ṣe báyìí wọ́n tún máa ṣe báyìí ẹ̀yin òṣèlú wa ibi Aláàfin bá ti ń dún láyé John nígbà tí ayé rójú gẹ́gẹ́ bí tọ́tà náà gbọ́ Aláàfin bá ti ń dún ta ni jẹ́ ọmọ apẹ̀rẹ̀ níwájú ọmọ apààyà ta ni jákú apá níwájú ọmọ akú yányán òṣèlú wa sọ yín di bàbàrà ẹ wàá dá àwọn aṣíwájú yín mọ̀ ẹ dákun àrò yín ìjọba gbogbo àlànà b'Aláàfin Ọ̀yọ́ ṣe tó láyé John pàápàá jùlọ gbọ̀nyìn tẹ́ ní ká padà sí ìpìlẹ̀ pé ní táwọn bàbá wa ń ṣe ká padà bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ẹ fẹ́ ṣàbòsí ẹ gbórí fẹ́ni ó lórí ẹ gbágbà fẹ́ni ó lágbà Aláàfin Ọ̀yọ́ bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọ́jọ́ bàbá ní kíni bàbá ni bàbá ń jẹ́ lọ́jọ́kọ́jọ́ mà ṣe o tàbí ẹni bá ń sọ̀rọ̀ àbá àwọn tó ti kọjá Sọlá Dìgbòlù ni tí wọ́n bá ń sọ̀rọ̀ bàbá ta lọ́jẹ́dún tọ́ bàbá mi ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé ọba Elédùà tó bá àwọn bàbá yín ṣe tí wọ́n fi jáwé olúborí lọ́bẹ̀yìn náà ṣe pẹ̀lú àṣẹ Elédùà àwọn òṣèlú wa náà padà ronúpìwàdà wọn ò gbórí fẹ́ni ó lórí kò jù bẹ́ẹ̀ lójú ọmọ Yorùbá ọ̀rọ̀ rẹ o àbọ̀ mi rèé ẹ ṣeun o.